Ọlọ́run Mósè o. Kí lórúkọ Ọlọ́run? Kí lórúkọ Jésù? Kí lórúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. A kí wa káàbọ̀ sórí ètò wákàtí ìyanu Distinct Radio tí a mọ̀ sí DNC Radio tí ó gúnlẹ̀ sí ìlú Dallas. Ibẹ̀ ni ẹ ti ń gbọ́ wa. Orúkọ mi ni Gideon Òjó. Ètò wákàtí ìyanu òní ó ń lọ lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí ó ràn wá lọ́wọ́ dé láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò wákàtí ìyanu. A dúpẹ́ pé Ọlọ́run ń gba àkóso, Ọlọ́run ń bá wa lọ, ọwọ́ agbára rẹ̀ ó dì wá mú. À ń gbọ́ ìyanu, a sì ń gbọ́ ẹ̀rí oríṣiríṣi. Ọlọ́run yóò túnbọ̀ tẹ̀síwájú nínú ayé wa, yóò wà pẹ̀lú wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò tòní nípa gbígba àdúrà. Ẹ jẹ́ kí a tẹrí wa ba láti gba àdúrà, láti fi ètò ti ọjọ́ tòní lé Ọlọ́run lọ́wọ́, kí Ọlọ́run kí ó gba àkóso. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, bàbá gbé yín ga o. A yìn yín lógo fún àǹfààní mìíràn tí ẹ fi fún wa, pàápàá jùlọ fún ètò tí ó gbẹ̀yìn fún ọdún 2014 lórí ètò wákàtí ìyanu. Ìtí ẹ jẹ́ kí a jẹ́ alábàápín tàbí ẹgbọ́pẹ́ wa o. Jésù ẹ gba yìn wa. A yìn yín lógo fún ibi tí ẹ ràn wá lọ́wọ́ dé nínú ọdún yìí, bàbá ẹ wá gbọ́pẹ́ o. Jésù ẹ gba yìn wa. A wá fi ètò ti èní lé yín lọ́wọ́, bàbá ẹ gbà kóso. Bàbá afẹ́kẹ́ yà wá lẹ́nu, bàbá ẹ wá ṣe bẹ́ẹ̀, ẹ máa bá wa lọ o. Agbára mímọ́ yẹn sọ̀kalẹ̀ sí àárín wa ní wákàtí yẹn wá bá wa pé ohun gbogbo tí a ó ṣe ẹ jẹ́ kó jẹ́ mọ́ láti ọ̀dọ̀ yín wá. Bàbá ẹ wá ṣe tó sí ìdáhùn ìbéèrè wa. Gbogbo ohun tí a máa ṣe, tá a máa béèrè, bàbá ẹ wá lọ́wọ́ sí. Agbára mímọ́ yẹn sọ̀kalẹ̀, ẹ dì wá mú, ẹ yà wá lẹ́nu lópin ohun gbogbo, ká lè máa yìn lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín. Lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sórí ètò wákàtí ìyanu tó jẹ́ ìparí fún ọdún 2014. Gbogbo ẹ̀yin olólùgbọ́ wa, ẹ̀yin olólùfẹ́ àdúrà, Ọlọ́run yóò máa gbọ́ àdúrà yín. Ọwọ́ agbára Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Etí náà tí ẹ fi ń gbọ́ ní orúkọ Jésù kò ní ya, etí yín kò ní di. Bí a ṣe ń lanu tí à ń gbàdúrà, Ọlọ́run yóò máa gbọ́ àdúrà wa. A kí yín káàbọ̀. Kí a tó tẹ̀síwájú, a kí wa ọdún kérésì tí ẹ pé a ṣe. A dúpẹ́ pé Ọlọ́run ó gbàkóso ìtumọ̀ ìbí Jésù nínú ayé wa. Ọlọ́run yóò sọ sínú ayé wa, yóò sì fi ọwọ́ agbára rẹ̀ máa dì wá mú. A kí wa ìpè àkú ọdún kérésì tí ó ti kọjá lọ. Ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ ọdún. Bákan náà ni ọdún tuntun tó ń bọ̀ lọ́nà yóò bá wa ní ayọ̀ àti àlàáfíà. Ara líle ni a ó ṣe. Ọlọ́run yóò jẹ́ kí ọdún kí ó yàgò fún wa. Ètò wákàtí ìyanu ó ń tẹ̀síwájú lónìí. Fún àwọn tí ó ń gbọ́ fún ìgbà àkọ́kọ́, ẹ jẹ́ kí n tètè máa sọ bí a ṣe ń gbọ́ ètò wákàtí ìyanu. Ètò wákàtí ìyanu ó jẹ́ ètò tí Ọlọ́run ti kala rẹ̀ gbé kalẹ̀, tí Ọlọ́run ti bẹ̀ ṣe ìyanu. Ó jẹ́ ọ̀nà tí a fi ń bá Ọlọ́run sọ̀rọ̀. Ó jẹ́ wákàtí kan ní gbogbo ọjọ́ Sátidé. Ní àkókò wákàtí kan yìí, a máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a máa ń yin Ọlọ́run lógo. Bákan náà ni à ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, à ń rìn pẹ̀lú rẹ̀. Bákan náà ni àwa náà ń kó ẹ̀bẹ̀ wa síwájú Ọlọ́run. Ọlọ́run sì ń ṣe ìyanu. À ń gbọ́ oríṣiríṣi ẹ̀rí. Àwọn ènìyàn ń pè wá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń pè wá. Ọlọ́run yóò wà pẹ̀lú wa o. Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ilé àti ọ̀nà wa Ọlọ́run yóò dì í mú. Torí pé a gbọ́kàn wa lé Ọlọ́run, Ọlọ́run náà kò ní já wa kulẹ̀. Yóò máa bá wa lọ nínú ìgbésí ayé wa. Torí àwọn tí gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwọn tí wọ́n ti bá gbọ́ ètò wákàtí ìyanu tẹ́lẹ̀, ó máa ń wáyé ní ọjọ́ Sátidé, wákàtí kan gbáko. Àwọn tó wà ní ìlú Amẹ́ríkà, ọjọ́ Sátidé aago 10 fún àwọn tó wà ní Central, aago 11 fún àwọn tó wà ní Eastern Time. Bákan náà ni àwa tí wọ́n wà ní London àti Nàìjíríà, ọjọ́ Sátidé kan náà ní aago 5 sí aago 6, wákàtí kan ni a ní àǹfààní láti gbọ́ ètò wákàtí
láti gbọ́ ètò wákàtí ìyanu. Bákan náà a tún máa ń gbọ́ àtúntẹ̀ wákàtí ìyanu ní ìrọ̀lẹ́ ọjọ́ Sunday, ṣùgbọ́n a ti ṣe àtúnṣe torí àwọn tó wà ní Nàìjíríà tí wọn ò gbọ́ ní ọjọ́ Sátidé àti gbé sí àárọ̀ ọjọ́ Sunday báyìí. Torí náà ní àárọ̀ ọjọ́ Sunday a máa gbọ́ àtúntẹ̀ ètò wákàtí ìyanu. Tí a bá fẹ́ gbọ́ ètò wákàtí ìyanu, a lè gbọ́ láti orí tẹlifóònù wa ọ̀nà bíi, torí a máa ń sọ fún wa pé Distinct Radio tí ó mú ètò wákàtí ìyanu ó jẹ́ rédíò internet radio ni. A ní àǹfààní láti gbọ́ gbogbo ètò tó ń lọ ní DNC radio ní oríṣiríṣi ọ̀nà. Tí a bá fẹ́ lo tẹlifóònù wa, a ó pe nọ́mbà yìí 857-232-0132 ní wákàtí tí a ti sọ fún wa. Lẹ́ẹ̀kan sí nọ́mbà yẹn ni 857-232-0132. Ní àwa tí a wà l'Amẹ́ríkà, Central Time aago 10, Eastern Time aago 11. Àwọn tí ó wà ní London àti ní Nàìjíríà aago 5 ìrọ̀lẹ́ ní ọjọ́ Sátidé. Àtúntẹ̀ ètò sì ń wáyé ní ọjọ́ Sunday, ní òwúrọ̀ ọjọ́ Sunday. A máa sọ àkókò fún yín ní àìpẹ́. Bákan náà àwa tí a fẹ́ gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì wa, bóyá lórí laptop wa ni àbí desktop wa, a ó tẹ www.distinctradio.com. lẹ́ẹ̀kan sí www.distinctradio.com. Tí a bá ti tẹ àwọn nǹkan tí a sọ yìí, a ó já sí DNC radio. Àwa tí a bá fẹ́ gbọ́ lórí device wa, bóyá iPad wa ni, tablet wa ni àbí smartphone wa, a ó fi application tí a mọ̀ sí TuneIn app. A bá ti fi TuneIn app sí orí device wa, a wá wá DNC radio. Tí a bá ti gẹ́ẹ̀tì DNC radio, a máa gbọ́ oríṣiríṣi ètò tí ó ń wáyé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwa tí à ń gbọ́ wa. A fẹ́ kí a fi ohunkóhun tí a bá ń ṣe sílẹ̀ láti bá Ọlọ́run rìn ní wákàtí, láti kọrin yìí sí, láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àti láti gbàdúrà sí. Lónìí yìí, ohun tí a máa yẹ̀wò ni Ọlọ́run yóò lọ pẹ̀lú rẹ. Ọlọ́run yóò lọ pẹ̀lú rẹ. Ọlọ́run yóò lọ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Nígbà tí a bá fẹ́ ṣe ohunkóhun, ó yẹ ká fi Ọlọ́run síwájú, kó máa lọ síwájú wa. Gẹ́gẹ́ bí ọdún tuntun bó ṣe ń bọ̀ lọ́nà, a fẹ́ kí Ọlọ́run kó lọ pẹ̀lú wa, kó síwájú wa, kó kẹ́yìn wa, kó ṣàgbóyé wa ká. Láìsí Ọlọ́run kò sí ohun tí a lè ṣe. Òun ló lè tan ìmọ́lẹ̀ sí òkùnkùn wa. Torí náà lónìí a máa sọ̀rọ̀ lórí Ọlọ́run yóò lọ pẹ̀lú rẹ. Àdúrà mi ni pé Ọlọ́run yóò lọ pẹ̀lú wa bí a ṣe ń wo ọdún 2015. Ó kù bí wákàtí díẹ̀, Ọlọ́run yóò mú wa la 2014 jà. Ayọ̀ àtàlàfíà la fi wọnú ọdún tuntun. Bí a ṣe ń wọnú ọdún 2015, Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ọlọ́run yóò lọ pẹ̀lú wa. Ọlọ́run yóò máa sìn wá lọ. Ọlọ́run kò ní fi wá sílẹ̀, àti ìdílé wa, àti ẹbí wa, àti iṣẹ́ wa, àti ọ̀nà wa. Ọlọ́run yóò máa lọ síwájú wa, yóò sì dì wá mú. Ọwọ́ agbára rẹ̀ kò ní fi wá sílẹ̀. 2015 náà yóò ṣe ní ọdún ayọ̀ fún wa. Ọlọ́run yóò máa lọ pẹ̀lú wa.
ọmọ jíjẹ mi jáde yá. Ajá ni má gbàgbé bàbá mi Jésù. Ọba tó ní jíjẹ tí òun lò ní mímu. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture gbàlódé tó bòde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. a tún kí wa káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu tó ń wáyé láti Distinct Radio. abala ọpẹ́ la wà lórí àkọlé ọlọ́run yóò lọ pẹ̀lú rẹ. ọlọ́run yóò lọ pẹ̀lú rẹ. gẹ́gẹ́ bí ìṣe wa a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. kí wá ní pàtàkì dídúpẹ́ lọ́wọ́ ọlọ́run? a rí pé tí a bá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, ọlọ́run yóò máa ṣe oore ńláńlá fún wa. yàtọ̀ sí èyí ọlọ́run yóò máa gbọ́ àdúrà wa. yàtọ̀ sí èyí ọlọ́run yóò rí i pé ẹni tó mọ oore ni wá. nígbà tí a bá sì fẹ́ képe yóò tẹ́tí láti gbọ́ wa. gẹ́gẹ́ bí àwa náà gẹ́gẹ́ bí òbí tí ọmọ wa tó bá dúpẹ́ lọ́wọ́ wa, inú wa á dùn láti ṣe oore mìíràn fún un. torí náà gẹ́gẹ́ bí ìṣe wa a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. gẹ́gẹ́ bí ètò wákàtí ìyanu a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ibi tó ràn wá lọ́wọ́ dé láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò náà. ìpè ọlọ́run ń gbọ́ tiwa, ó sì ń dì wá mú nínú ètò ohun gbogbo tá à ń ṣe, ó ń yọrí sí rere. bàbá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. pàápàá jùlọ ẹ wo ibi tí a wà láti bẹ̀rẹ̀ ọdún yìí. ọlọ́run ló ti jẹ́ ọlọ́run fún wa, òun ló ti ń dì wá mú, òun ló ti ń gbàdúrà wa. torí náà tí a ò bá ṣe ohun gbogbo, ọpẹ́ ó ṣe pàtàkì. a ó máa dúpẹ́, a ó máa dúpẹ́. torí náà lórí ètò wákàtí ìyanu a ò lè fi ọpẹ́ ṣeré, a ní láti dúpẹ́. torí pé kí a tó béèrè ohunkóhun lọ́wọ́ ọlọ́run, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ẹ jẹ́ kí a wo ìwé orin Dáfídì orí 34. ẹ jẹ́ kí a ka ẹsẹ̀ bíi mẹ́ta tó ṣíwájú. ó ní èmi ò máa fi ìbùkún fún Olúwa nígbà gbogbo. ohun tí Dáfídì sọ ni, ó ní èmi ò máa fi ìbùkún fún Olúwa nígbà gbogbo. torí náà àwa náà yóò máa fi ìbùkún fún Olúwa nígbà gbogbo. ọlọ́run ó jẹ́ ọlọ́run alágbára, kò sí ọba tí ó dàbí rẹ̀, òun ló ń ṣe ohun gbogbo fún wa. ó tún tẹ̀síwájú, ó ní iyì rẹ̀ yóò máa wà lé ẹnu mi títí láéláé. ìlérí Dáfídì ni, ó ní ìyìn ọlọ́run yóò máa wà ní ẹnu òun títí láéláé. àwa náà gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn, a bá mọ oore, ó yẹ ká mọ̀ pé ìyìn ọlọ́run ó yẹ kó máa wà lẹ́nu wa. ìdí nìyí tí a fi ń láti máa dúpẹ́ nígbà gbogbo. orí 34 tí à ń kà lọ ẹsẹ̀ kejì, ó ní ọkàn mi yóò máa ṣògo rẹ̀ nítorí Olúwa. àwọn onírẹ̀lẹ̀ yóò gbọ́, inú wọn yóò sì máa dùn. ẹsẹ̀ kẹta, ó ní gbé Olúwa ga pẹ̀lú mi, kí a sì jùmọ̀ gbé orúkọ rẹ̀ lékè. torí náà mo fẹ́ kẹ́yin náà gbé Olúwa ga pẹ̀lú mi lónìí. a yìn ọlọ́run lógo, ká gbé e ga fún oore rẹ̀ lórí wa, fún ààbò rẹ̀, fún ọwọ́ agbára rẹ̀. ó ṣeun, ọlọ́run aláàánú ni, ọlọ́run tó ṣeun ni. òun ló mú wa ń ja ogun ayé láti ìbẹ̀rẹ̀ ọdún, láti January títí di àkókò yìí. ọlọ́run wà pẹ̀lú wa, ó pa wá mọ́, kò jẹ́ ká rí wàhálà, kò jẹ́ ká rí ìdààmú, kò jẹ́ kí ohun burúkú ṣẹlẹ̀ sí wa. tí a bá tún wo ìwé Psalm 115 ẹsẹ̀ kínní àti ẹsẹ̀ kejì, ó ní ẹ jẹ́ kí a kọ lórin. kì í ṣe fún wa Olúwa, kì í ṣe fún wa bí kò ṣe orúkọ rẹ̀ láfògo fún. kì í ṣe fún wa Olúwa,
kì í ṣe fún wa bí kò ṣe orúkọ rẹ̀ láfògo fún. Nítorí àánú rẹ̀, nítorí òtítọ́ rẹ̀, nítorí kí làwọn kèfèrí yóò ṣe wípé níbo lọ́lọ́run rẹ̀ wà. Nítorí àánú rẹ̀, nítorí òtítọ́ rẹ̀, nítorí kí làwọn kèfèrí yóò ṣe wípé níbo lọ́lọ́run rẹ̀ wà. Nítorí àánú Ọlọ́run ó wà lórí wa, òtítọ́ rẹ̀ ó wà lórí wa. Nítorí náà láti máa dúpẹ́, láti máa yin Ọlọ́run lógo débi tí Ọlọ́run yóò máa ṣe ìyanu nínú ayé wa, tí àwọn kèfèrí kò ní àǹfààní láti béèrè pé níbo ni Ọlọ́run wa wà. Ọlọ́run yóò máa wà pẹ̀lú wa o, yóò máa dì wá mú, ọwọ́ agbára rẹ̀ kò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ ká tún wo ìwé Psalm 150 ẹsẹ̀ kínní. Ó ní ẹ fi ìyìn fún Olúwa, ẹ fi ìyìn fún Ọlọ́run nínú ibi mímọ́ rẹ̀, yìn nínú òfurufú ojú ọ̀run agbára rẹ̀. Ẹsẹ̀ kejì, yìn nítorí iṣẹ́ agbára rẹ̀, yìn gẹ́gẹ́ bí títóbi ńlá rẹ̀, gẹ́gẹ́ bí títóbi ńlá Ọlọ́run. Ìdí nìyí tí ó yẹ ká máa fi yin Ọlọ́run, kò sí ẹni tó tóbi tó Ọlọ́run. Ẹsẹ̀ kẹta, ó ní fi ohun ìpè yìn, fi ohun èlò ọ̀run àti dùrù yìn. Torí náà a máa yin Ọlọ́run pẹ̀lú ohun gbogbo tí a bá ní, ká máa jó níwájú rẹ̀, ohun dùrù, ohunkóhun tí a bá ní láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ijó wa ni, ayọ̀ wa ni, ọ̀rọ̀ ẹnu wa ni, ohunkóhun tí a bá ní, ó yẹ ká máa fi yin Ọlọ́run. Ẹsẹ̀ kẹrin, ó ní fi ìlù àti ijó yìn, fi ohun ọ̀nà orin olókun àti fèrè yìn. Ẹsẹ̀ karùn-ún, ẹ̀yin ní lára òró olóhùn òkè, ẹ̀yin ní lára àró olóhùn gooro. Ẹsẹ̀ kẹfà, jẹ́ kí ohun gbogbo tí ó lé ẹ̀mí kí ó yin Olúwa. Jẹ́ kí ohun gbogbo tí ó lé ẹ̀mí kí ó yin Olúwa. Ìyẹn ni pé nígbà tá a ṣì wà láyé, tá a wà láàyè, tí a ní ẹ̀mí, tí a ń mí, tí Ọlọ́run dá wa sí, ó yẹ ká máa yìn, ó yẹ ká máa yìn. Torí náà a máa yin Ọlọ́run lógo, a máa gé ga, ó yẹ ká máa dúpẹ́, ká máa yin Ọlọ́run lógo fún àánú rẹ̀ lórí wa tó dá wa sí láti January. Ó pa wá mọ́, a ò rí wàhálà, a ò rí dààmú, èṣù ń gbógun, síbẹ̀ kò rí wa mú. Ọlọ́run dáàbò rẹ̀ bò wá, ó pa wá mọ́, àtọkọ, àtaya, àtàwọn ọmọ, àtẹbí wa, nítòsí, lọ́nà jíjìn. Ẹ ká máa gbé Ọlọ́run ga, ẹ ká fi ìmoore wa hàn, ẹ ká gbé e ga, ẹ ká yìn lógo. Òun ló ṣe, òun ló dá wa sí, kò sí ẹlòmíràn. Ẹ ká gbé e ga, ẹ ká bojú ẹ̀yìn gbogbo oore rẹ̀ lórí wa, àánú rẹ̀ lórí wa, ohun gbogbo tó ṣe fún wa. Bí a ò tilẹ̀ sí nípò tí ó tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n Ọlọ́run òun ló dá wa sí, òun náà ló fún wa ní ìrètí pé ọ̀la wa yóò dára. Ẹ ká máa gbé e ga, ẹ ká máa yìn lógo, ẹ máa gbé e ga, ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo nínú ohun gbogbo. Ọlọ́run fẹ́ kí a máa dúpẹ́ nínú ipòkípò tí a wà. Ọlọ́run fẹ́ kí a máa dúpẹ́, ẹ ká yìn lógo ibi tó gbé wa dé, ibi tó mú wa lọ. Ẹ ká gbé e ga títí di àkókò yìí. Ó kù wákàtí díẹ̀ ká bọ́ sínú ọdún tuntun. Ọlọ́run ló jẹ́ kó ṣeé ṣe. Ẹ gbé e ga, ẹ yìn lógo, máa fọkàn rẹ dúpẹ́, máa dúpẹ́ lọ́kàn rẹ, máa gbé e ga, máa kọrin ayọ̀ sí. Gbogbo orin tó bá bọ́ sí ẹ lẹ́nu, máa kọ sí ọba ògo, máa kọ sí ọba ògo, máa gbé e ga, máa yìn lógo, máa gbé e ga. Yóò gbọ́ àdúrà rẹ nígbà tó bá ti ń kọrin ayọ̀ sí, nígbà tó bá ti ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Máa gbé e ga fún gbogbo tó ń ṣe. Ọlọ́run tó ń gbàdúrà yóò máa gbàdúrà rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run yóò gba ọpẹ́ wa, yóò bùkún fún wa. Ọdún tó ń bọ̀ lọ́nà yóò ṣe lọ́dún ayọ̀ fún wa, yóò ṣe lọ́dún ọpẹ́ fún wa. Gbogbo ohun tó ń wù wá lọ́kàn tí a fẹ́ fún ògo Ọlọ́run, Ọlọ́run yóò ṣe fún wa. Àdúpẹ́ pé ó ti gbọ́, àdúpẹ́ pé ó ti ṣe. Lẹ́ẹ̀kan sí, mo fẹ́ ti rán wa létí ètò wákàtí ìyanu bó ṣe ń lọ. A ò fẹ́ kó kú sọ́nà bí èéfín. À ń fẹ́ àwọn onígbọ̀wọ́. Àwa tá a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́, bóyá bí ìṣẹ́jú 5 ni nínú wákàtí kan, ìṣẹ́jú 10 ni, a lè jẹ́ onígbọ̀wọ́. Ìyẹn ni pé à ń fẹ́ sponsor láti jẹ́ kí ètò yìí kó má ṣe kú. Owó là ń lò láti fi ṣe. À ń fẹ́ àwọn tí yóò ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ètò náà kó lè tẹ̀síwájú. Tí ó bá dẹ̀ pé a fẹ́ jẹ́ onígbọ̀wọ́ nípa pípolówó ọjà wa ni, àǹfààní wà fún wa láti polówó ọjà wa
àbí kí a fẹ́ gbé iṣẹ́ wa lárugẹ, a fẹ́ kí àwọn èèyàn mọ ilé iṣẹ́ wa, àǹfààní wà fún wa, àbí a fẹ́ kéde owó díẹ̀ báyìí ni a ó san tí a bá fẹ́ kéde, àbí a fẹ́ jẹ́ onígbọ̀wọ́ ètò, ẹ jẹ́ ká pe olùdarí ètò KC Badru. Nọ́mbà wọn ni 952-212-6527 952-212-6527. ìpolówó ọjà ni, ìkéde ni, àǹfààní wà fún wa tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́ ètò. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ẹ jẹ́ ká dókè lọ́hùn náà. àgbà ló tóró lọ ọba ló tẹ̀yìn rí fan Sẹ̀tẹ́nísè jewelries tó kalẹ̀ sí 3269 98 Circle North Brooklyn Park ní Minnesota lamẹ́ríkà. àwọn níta jewelry àti lace fabric tó jojú ń gbèsè. tẹ̀ bá wá fẹ́ ró dẹ́dẹ́ tẹ̀ fẹ́ kàn dúdú lójú ayẹyẹ yín ẹ̀ mọ́ yàsọ́tún ẹ̀ sì mọ́ yàsọ́sì. Sẹ̀tẹ́nísè jewelries ní kẹ́ ẹ lọ tààrà fún unique classic
àti elegant design fún onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe bá a ti rìn lákòóní ilé láti kẹsàn-án ròde ẹni ó bá wà mójú ògún ní ẹjọ́ pàbínrè Sẹ̀tẹ́nísẹ̀ jewelries ni tó bá dibi yẹrí etí ẹ̀gbọ́rùn àti tọwọ́ àwọn aṣọ léèsì tó kún dẹ́dẹ́ ti gbẹ́wẹ̀ ní yọrìkété 651-235-7523 ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ tún gbọ́ nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí 651-235-7523 wẹ́bsáìtì wọn ni www.setenisejueri.com Sẹ̀tẹ́nísẹ̀ jewelry ọ̀gá nìkan láwùjọ òkúta. Ṣàmájọ́ máa ń lo gba ìgbà o, lo gba ìgbà. Ẹ káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu. Àkọlé tí à ń yẹ̀wò lénìí ni Ọlọ́run yóò lọ pẹ̀lú rẹ. Bí ọdún 2015 bó ṣe kù wákàtí díẹ̀ báyìí, àdúrà mi ni pé Ọlọ́run yóò lọ pẹ̀lú wa. Ọlọ́run yóò sìn wá lọ. Ìwàláàyè Ọlọ́run yóò dúró tì wá láti la ọdún náà jà. Àlàáfíà Ọlọ́run àti ìbùkún rẹ̀ yóò wà lórí wa ní orúkọ Jésù. Ọlọ́run yóò lọ pẹ̀lú rẹ. A rí pé ọdún 2014 tí à ń lò parí ó jẹ́ ògbólógbòó ọdún. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí tí ó ràn wá lọ́wọ́ dé. Nínú ọdún yìí a rí pé oríṣiríṣi ìṣòro, wàhálà àti ìdààmú ní ọ̀pọ̀lọpọ̀ wa lè ti là kọjá, ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run mú wa la ọdún náà parí. Wákàtí díẹ̀ tó kù Ọlọ́run yóò mú wa làjà. Nítorí náà bí a ṣe ń kọjú sí ọdún tuntun 2015 Ọlọ́run yóò wà pẹ̀lú wa. A ní láti pe Ọlọ́run sí ìrìn àjò wa. Ohun tí a bá pe Ọlọ́run sí òun ni Ọlọ́run máa ń dá sí. Torí náà gẹ́gẹ́ bí àwa lólùgbọ́ ètò wákàtí ìyanu, àkókò ní fún wa láti mọ ìdí tí a ní láti pe ìwàláàyè Ọlọ́run sínú ìrìn àjò wa. Tí a bá ti pe ìwàláàyè Ọlọ́run sínú ìrìn àjò wa, òun ni yóò ṣíwájú wa, òun ni yóò jagun fún wa, òun ni yóò kẹ́yìn fún wa, yóò sì ṣàgbóyí wa ká ní gbogbo ìrìn àjò wa. Torí náà ẹ jẹ́ kí a fi sọ́kàn, ó ṣe pàtàkì láti pe ìwàláàyè Ọlọ́run sínú ayé wa. Tí a bá ṣe báyìí Ọlọ́run yóò máa sìn wá lọ, yóò sì wà pẹ̀lú wa. A rí pé ìwàláàyè Ọlọ́run àti pípe Ọlọ́run kó ṣíwájú wa nínú ìrìn àjò wa. Ìrìn àjò 2015 ó jẹ́ ìrìn àjò tí a ò rìn rí. Nígbà tá a bá fẹ́ rin ìrìn àjò tó jẹ́ ìrìn àjò tí a ò rìn rí, nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé ó lè máa já wa láyà, a lè máa fòyà, a lè máa ní èrò méjì. Ṣùgbọ́n tí a bá ti fi Ọlọ́run ṣíwájú wa kí kó gbàkóso, a rí pé Ọlọ́run yóò gbàkóso, yóò sì ṣíwájú wa. Ẹ ká wo ìtàn àwọn ọmọ Ísírẹ́lì nínú Bíbélì. Nígbà tí Mósè, tí Ọlọ́run pè Mósè láti mú àwọn ọmọ Ísírẹ́lì tẹ̀síwájú, láti mú àwọn ọmọ Ísírẹ́lì síwájú nínú ìwé Ẹ́sódù orí 33, a rí pé Mósè ń béèrè fún ìwàláàyè Ọlọ́run. Ó ní ìwọ Ọlọ́run, ó ní kóun máa tẹ̀síwájú nínú ìrìn àjò yìí pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì. Kí ni ìdánilójú pé ó wà pẹ̀lú òun? Tí ó bá ti wà pẹ̀lú òun, ìrìn àjò náà yóò nira. Ọlọ́run jẹ́ kí ìrìn àjò wa kó nira. Tí a bá ti pe Ọlọ́run sí ìrìn àjò ayé wa, Ọlọ́run ní láti wà pẹ̀lú wa, ó sì ní láti dì wá mú. A rí pé Mósè ó rí ògo Ọlọ́run, ó sì rí àánú Ọlọ́run. Ọlọ́run ṣe ìlérí fún pé òun yóò wà pẹ̀lú rẹ̀, pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì nínú ìrìn àjò rẹ̀. Ìwé Ẹ́sódù orí 33, ẹ jẹ́ kí a ṣe àyọkà díẹ̀ níbẹ̀. Nínú orí 33 ẹsẹ̀ 12, Mósè sì wí fún Olúwa pé, wò, ìwọ wí fún mi pé mú àwọn ènìyàn wọ̀nyí gòkè lọ. Síbẹ̀ ìwọ kò jẹ́ kí èmi kí ó mọ ẹni tí ìwọ ó rán pẹ̀lú mi. Ṣùgbọ́n ìwọ wí pé èmi mọ̀ ọ́ lé orúkọ. Mósè ń béèrè pé ta ni ìwọ fẹ́ rán pẹ̀lú mi? Ó ní kí n mú àwọn ènìyàn gòkè lọ, ta ló fẹ́ rán pẹ̀lú mi? Nínú ẹsẹ̀ 13, ǹjẹ́ nísinsìnyí èmi bẹ̀ ọ́, bí mo bá rí oore ọ̀fẹ́ lé ojú rẹ, fi ọ̀nà rẹ hàn mí nísinsìnyí, kí èmi kí ó lè mọ̀ ọ́, kí èmi kí ó sì lè rí oore ọ̀fẹ́ lé ojú rẹ. Mósè ń béèrè fún oore ọ̀fẹ́ Ọlọ́run láti tẹ̀síwájú nínú ìrìn àjò. Torí náà lónìí àwa náà yóò máa béèrè fún oore ọ̀fẹ́ láti tẹ̀sí nínú ìrìn àjò ayé wa ní 2015. Ẹsẹ̀ 14, òun sì wí pé Ọlọ́run wá ṣe ìlérí tí Ọlọ́run ṣe fún nínú ẹsẹ̀ 14. Ọlọ́run wí pé ojú mi yóò máa bá ọ lọ
èmi ó sì fún ọ ní ìsinmi. Ìlérí Ọlọ́run sí Mósè ni, ó ní ojú mi yóò máa bá ọ lọ, èmi yóò sì fún ọ ní ìsinmi. Àdúrà mi sí wa lónìí ni pé ojú Ọlọ́run yóò máa bá wa lọ bí a ṣe ń wọnú ọdún 2015. Ọlọ́run sì mọ̀ pé bí a ṣe ń rìn ìrìn àjò inú ayé wa a nílò ìsinmi, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣèlérí ìsinmi fún Mósè pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run yóò fún wa ní ìsinmi bí a ṣe ń wọ ọdún 2015. Ọlọ́run yóò jogún ìsinmi rẹ̀ fún wa, yóò sì máa bá wa lọ. Torí náà Ọlọ́run yóò lọ pẹ̀lú rẹ. Ìwàláàyè Ọlọ́run yóò wà pẹ̀lú wa bí ó ṣe wà pẹ̀lú Mósè. Ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún orí 33 Ẹ́kísódù tí à ń kà lọ. Òun sì wí fún un pé bí ojú rẹ kò bá bá wa lọ, má ṣe mú wa gòkè láti ìyín lọ. A rí pé Mósè ó tún ṣiyèméjì, níwọ̀ Ọlọ́run tí ojú ẹ̀ ò bá ní bá wa lọ, kúnkún fi wá sílẹ̀ níbí ká má tẹ̀síwájú nínú ìrìn àjò wa. A rí pé Mósè ó mọ rírì ìwàláàyè Ọlọ́run, ló fi ń béèrè pé tí ìwọ Ọlọ́run tó bá ní bá wa rin ìrìn àjò yìí, fi wá sílẹ̀ níbí. Ìwọ náà òun láti máa béèrè lọ́wọ́ Ọlọ́run kí Ọlọ́run kó bá rin ìrìn àjò rẹ. Ìrìn àjò 2015 ìrìn àjò tá ò rìn ni, ìrìn àjò tí a ò gbé tá a lọ nípasẹ̀ rẹ̀ ni rí ni. Ṣùgbọ́n ohun tó dá mi lójú ni pé Ọlọ́run alágbára, Ọlọ́run aláàánú yóò lọ pẹ̀lú wa nínú ọdún 2015. Ọlọ́run yóò pẹ̀lú rẹ nínú ìrìn àjò 2015. A rí pé Mósè béèrè fún àmì lọ́wọ́ Ọlọ́run, ó ń béèrè fún àmì pé kí Ọlọ́run fi àmì hàn òun. Ọlọ́run kò fún ní àmì, ṣùgbọ́n Ọlọ́run ṣe ìlérí fún un. Ó ní ojú mi yóò máa bá ọ lọ, èmi yóò fún ọ ní ìsinmi. Ojú Ọlọ́run yóò máa bá wa lọ bí a ṣe ń wọ ọdún 2015. Ọlọ́run yóò fún wa ní ìsinmi. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ìrìn àjò 2015 Ọlọ́run yóò jẹ́ kí ó rọrùn fún wa, yóò bùkún fún wa, àlàáfíà yóò jẹ́ tiwa, ọwọ́ agbára Ọlọ́run yóò máa tẹ̀lé wa nínú ìrìn àjò wa. Kí a má ṣe fòyà, ká fi ohun gbogbo síwájú Ọlọ́run. Ohun gbogbo tí a bá fi lé Ọlọ́run lọ́wọ́ kì í dìbàjẹ́. Àwọn Yorùbá ní igbá tí a bá fi lé Ọlọ́run lọ́wọ́ kì í ya, àwo tí a bá fi lé Ọlọ́run lọ́wọ́ kì í fọ́. Torí náà tí a bá ti fi ìrìn àjò wa lé Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run ṣetán láti ṣíwájú wa, láti kẹ́yìn wa, láti ṣàgbò yí wa ká, láti dáàbò rẹ̀ bò wá, láti bùkún fún wa, láti yà wá lẹ́nu, láti ṣe ohun gbogbo tí a bá fẹ́ fún ògo rẹ̀. Tí ìwàláàyè Ọlọ́run bá wà nínú ayé wa, a rí pé ìyàtọ̀ yóò wà láàrin wa àti àwọn ẹlòmíràn. Ohun tó ṣẹlẹ̀ ní pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì, torí pé ìwàláàyè Ọlọ́run wà pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì, gbogbo ohun tí ó ń ṣe ó ń yọrí sí rere. Ìdí nìyí tán fi ń jagun, tí wọ́n ń ṣẹ́gun. Ṣùgbọ́n láwọn àkókò kan tí wọ́n bá tún dẹ́ṣẹ̀ sí Ọlọ́run, a rí pé Ọlọ́run yóò jẹ́ kí àwọn ọ̀tá kó borí àwọn ọmọ Ísírẹ́lì. Torí náà àwa náà á láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ohun tí ó lè mú kí Ọlọ́run kó bínú sí wa nínú ìrìn àjò wa. Nígbà tí a bá ti pè kí ó ṣíwájú ìrìn àjò wa, á láti kọ ohunkóhun tí ó lè mú wa kọsẹ̀ nínú ìrìn àjò wa. Àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé. Tí a bá pe Ọlọ́run sí ìrìn àjò wa, àlàáfíà Ọlọ́run yóò wà pẹ̀lú wa, ìfọ̀kànbalẹ̀ yóò wà pẹ̀lú wa. Ohun ogun ìdààmú ni Ọlọ́run yóò máa bá wa mú kúrò. Torí pé Ọlọ́run òun ni ó ń tu ọkọ̀ ayé wa, òun ló ń tu ọkọ̀ ayé wa, òun ni ó wà lójú agbami tó ń tu ọkọ̀ ayé wa. Olórin kan wípé bàbá mi lọ́lọ́kọ̀ tó mi wọkọ̀, ó sì mọ̀ wípé mo wà nínú ọkọ̀. Bàbá mi lọ́lọ́kọ̀ tó mi wakọ̀, ó sì mọ̀ wípé mo wà nínú ọkọ̀. Má ṣe jẹ́jẹ́ kó má wà mí lọ bàbá mi, má jẹ́ kí n jì sí kòtò bàbá mi. Ọlọ́run ló ń wọkọ̀ ayé wa, yóò wa ọkọ̀ ayé wa sí èbúté ògo ní 2015. Torí náà ẹ jẹ́ kí a gbé ọkàn wa lé Ọlọ́run, òun ni yóò ṣe. A rí pé tí a bá gbé ọkàn wa lé Ọlọ́run, tí a fi Ọlọ́run síwájú, tí a sì pè pé kí ó síwájú wa, ohun tí à ń wá kiri lọ sí Sókótó, a rí pé àpò ṣòkòtò òun ni ó wà. Ọkàn wa yóò balẹ̀, a ò ní rin ìrìn Ìbàdàn láàrin Èkó. Gbogbo ohun tí à ń fẹ́ ni Ọlọ́run yóò ṣe fún wa, torí pé a ti fi síwájú. Torí náà Ọlọ́run yóò lọ pẹ̀lú rẹ. Ìwàláàyè Ọlọ́run yóò wà nínú ayé wa. Ọlọ́run yóò máa sìn wá lọ bí a ṣe ń wọ ọdún 2015. Mo ní ẹsẹ̀ Bíbélì kan fún ọ
tí bí ọdún ṣe ń lọ, tí Ọlọ́run ti ṣèlérí pé Ọlọ́run sọ nínú ìwé Joshua orí kìíní ẹsẹ̀ 9, ó ní èmi ó pàṣẹ fún ọ bí, ṣe gírí kí o sì mú àyà rẹ le, má ṣe bẹ̀rù, mú àyà rẹ le, nítorí pé Olúwa Ọlọ́run rẹ wà pẹ̀lú rẹ níbikíbi tí ìwọ bá ń lọ, ibikíbi tí a bá ń lọ nínú ọdún 2015. Ọlọ́run yóò wà pẹ̀lú wa, Ọlọ́run yóò máa dì wá mú. Ìlérí Ọlọ́run nìyí sí wa, ó ní ká ṣe gírí, ká ṣe gírí. Ó fún wa ní ìkìyà, ó mú wa lọ́kàn le nípa agbára oore ọ̀fẹ́ rẹ̀. Tí èṣù bá tilẹ̀ ń gbógun, tí ọ̀tá ń lépa wa, torí pé a ti fi Ọlọ́run síwájú, tí a ti ní kí Ọlọ́run kí ó máa bá wa lọ, tí ìwàláàyè rẹ̀ sì wà pẹ̀lú wa, a rí pé a ó borí ogun. Kò sí ohun tí ó lè halẹ̀ mọ́ wa, torí pé a ti fi Ọlọ́run síwájú. A rí pé Dáfídì béèrè ohun kan lọ́wọ́ Ọlọ́run nínú ìwé Psalm 25 ẹsẹ̀ 4. Ohun tí Dáfídì béèrè ni, Dáfídì ní, fi ọ̀nà rẹ hàn mí Olúwa, kọ́ mi ní ipa tìrẹ. Torí náà bí a ṣe ń wọ ọdún 2015, a máa bẹ Ọlọ́run kó fi ọ̀nà rẹ̀ hàn wá, kó fi ọ̀nà rẹ̀ hàn wá, kó fi ọ̀nà rẹ̀ hàn wá, ìwàláàyè rẹ̀ kí ó máa bá wa lọ. Àwọn ohun tí a ní láti ṣe, gẹ́gẹ́ bí a ṣe ń sọ pé kí Ọlọ́run kó ṣíwájú wa, kó sì pẹ̀lú wa nínú ìrìn àjò wa ní 2015. Àwọn nǹkan tí àwa náà ní láti ṣe kí Ọlọ́run kó tó ṣíwájú wa, kó tó pẹ̀lú wa. Ohun kìíní ni pé a ń láti fi Ọlọ́run ṣe number 1 nínú gbogbo ìgbésẹ̀ wa. Number 1 ìyẹn ni pé ní àkọ́kọ́, ohun tí a bá fẹ́ ṣe, a ń láti pe Olúwa sí, òun ló láti jẹ́ àkọ́kọ́ nínú ìrìn àjò wa ni. Tá bá fẹ́ bọ́ sí ìrìn àjò, a fẹ́ lọ síbi iṣẹ́, Ọlọ́run la kọ́kọ́ pè. A fẹ́ dáwọ́lé ohunkóhun nínú 2015, Ọlọ́run ni a kọ́kọ́ pè. A fẹ́ ná owó, tí Ọlọ́run la kọ́kọ́ yọ sọ́tọ̀. Tí a bá ti fi Ọlọ́run ṣe number 1, Ọlọ́run yóò máa pẹ̀lú wa ní ìrìn àjò wa. A ní láti gba Ọlọ́run láàyè nínú ayé wa. A ní láti gba, a ò gbọ́dọ̀ máa fi ọgbọ́n orí wa gbé ohunkóhun tí a bá fẹ́ ṣe. Ohunkóhun tí a bá fẹ́ ṣe, a ní láti béèrè lọ́wọ́ Ọlọ́run. Nípasẹ̀ bẹ́ẹ̀, agbára mímọ́ Ọlọ́run yóò máa darí wa, yóò máa tọ́ wa sọ́nà. Àdúrà mi ni pé Ọlọ́run yóò tan ìmọ́lẹ̀ rẹ̀ sí òkùnkùn wa. Ìrìn àjò 2015 yóò sì yọrí sí rere. Ohun mìíràn tí a ní láti tún máa ṣe ni pé kí a máa gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, kì í ṣe àdúrà lásán. Tí a bá ti ń gbàdúrà sí Ọlọ́run, ká máa gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ pé Ọlọ́run yóò ṣe. Ká má ṣe gbàgbé pé àdúrà òun ni ọ̀pá Kristẹni. Ká má gbàgbé láti gbàdúrà. Tí a bá ti ń gbàdúrà sí Ọlọ́run, tá à ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀, tá à ń béèrè ohun tí a fẹ́, a rí pé ìrìn àjò wa yóò rọrùn nínú ọdún tí à ń wò lọ́ọ̀kan. A má ṣe gbọ́kànlé ọgbọ́n ara wa, a sì má ṣe gbọ́kànlé òye ara wa. Mo ká gbọ́kànlé ọgbọ́n Ọlọ́run àti ìmọ̀ rẹ̀ nípa kíka ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Tí a bá ń ka ìwé ọ̀rọ̀ Ọlọ́run, a máa rí àwọn ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ìrìn àjò wa yóò sì rọrùn. A ń láti jìnnà sí ẹ̀ṣẹ̀. Ohun mìíràn tí a ń láti ṣe ni, a ń láti jìnnà sí ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run kó lè ṣíwájú wa, kí ó lè sì bá wa rin ìrìn àjò ayé wa. A ń láti máa kọ orin ìyìn sí Ọlọ́run. Àrípọ̀ Ọlọ́run fẹ́ kí a yin òun. Tí a bá ń kọ orin ìyìn sí Ọlọ́run, òun ni yóò máa ṣíwájú wa lọ nínú ogun, nínú ìrìn àjò ayé wa, yóò sì máa mú wa làájá. Ohun mìíràn tí a ní láti ṣe ni láti máa ran àwọn ẹlòmíràn lọ́wọ́. Bí a ṣe ń ran àwọn ẹlòmíràn lọ́wọ́, àánú Ọlọ́run náà yóò máa wá sí ọ̀nà wa, yóò sì máa mú wa rin ìrìn àjò wa. Bí a ṣe pe Ọlọ́run sínú ayé wa pé kí ó ṣíwájú wa lọ, àdúrà mi ni pé àlàáfíà Ọlọ́run, ààbò Ọlọ́run, ìbùkún yóò wá sínú ayé wa nínú ọdún 2015. Gbogbo ìlérí rẹ̀ tí ó ṣe nínú ìwé mímọ́ yóò máa ṣẹ nínú ayé wa. Ọlọ́run, tí a bá torí pé a ti pe Ọlọ́run sínú ayé wa, Ọlọ́run yóò máa fún wa ní àwọn ẹ̀mí ìdámọ̀ láti mọ ìgbà tí ó yẹ ká dúró àti ìgbà tí ó yẹ ká tẹ̀síwájú. Ẹ̀mí ìdámọ̀ láti rin ìrìn àjò 2015 Ọlọ́run yóò fi fún wa. Torí náà, àdúrà mi ni pé gbogbo oore ọ̀fẹ́, àǹfààní, ìbùkún tó wà nínú ọdún 2015 Ọlọ́run yóò fi fún wa, yóò wà pẹ̀lú wa,
yóò dì wá mú, yóò mú ọdún náà kó jẹ́ ọdún ayọ̀ fún wa. A ò ní rí wàhálà, a ò ní rí ìdààmú. Ọlọ́run yóò lọ síwájú wa, ọwọ́ agbára rẹ̀ yóò wà pẹ̀lú wa, ẹ̀mí mọ́ yóò darí wa. 2015 yóò jẹ́ ọdún ayọ̀ fún wa. A ó rí àmì Ọlọ́run, a ó rí ọwọ́ agbára rẹ̀, yóò ṣèyanu nínú ayé wa, yóò wò wá sàn, yóò dì wá mú, ọwọ́ agbára yìí yóò dì wá mú. Ẹ jẹ́ ká máa dúpẹ́, ká máa yan Olúwa lógo, torí pé ó ti gbọ́ àdúrà wa, ó sì ti lọ síwájú wa. Ọlọ́run yóò lọ pẹ̀lú rẹ. Àmín. Bàbá mi lọ́lọ́kọ̀ tí wọ́n kọ́ rẹ̀. Ṣùgbọ́n pé mo wà nínú ọkọ̀. Bàbá mi lọ́lọ́kọ̀ tí wọ́n kọ́ rẹ̀. Ṣùgbọ́n pé mo wà nínú ọkọ̀. Má ṣe jẹ́jẹ́ máa wà mí lọ. Bàbá mi. Má ṣe jẹ́ kọ́kọ́ yìí wọ́pọ̀. Bàbá mi. Má ṣe jẹ́ kọ́kọ́ yìí dànù. Bàbá mi. Sinmi délé ọlọ́kọ̀ yìí o. Bàbá mi. Ọ̀kọ̀ọ̀kan lọ́lọ́kọ̀ mi lọ. Bàbá mi. Olújọ mi má sinmi délé má jẹ́ kọ́kọ́ yìí dànù. Bàbá mi. Kọ́kọ́ yé mi lé ẹ lọ́wọ́ bàbá mi o. Bàbá mi. Mo ní má ṣe jẹ́ kọ́kọ́ yìí lọ́wọ́. Bàbá mi. Má ṣe jẹ́ kọ́kọ́ yìí dànù. Bàbá mi. Sinmi délé ọlọ́kọ̀ yìí o. Bàbá mi. Ọ̀kọ̀ọ̀kan lọ́lọ́kọ̀ mi lọ. Bàbá mi. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú, iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà, Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ péye tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture, inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. A tún kí wa káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu. DNC Radio ó ní ẹ ti ń gbọ́ wa. Máa sìn wá lọ Olúwa, máa sìn wá lọ. Ọlọ́run yóò lọ pẹ̀lú rẹ bí a ṣe ń lọ sí ọdún 2015
ó kù wákàtí díẹ̀, ó kù ìṣẹ́jú díẹ̀, ọlọ́run yóò lọ pẹ̀lú wa, ọlọ́run yóò dáàbò rẹ̀ bò wá. Abala àdúrà òun ni a wà báyìí. A máa gba àdúrà sí ọlọ́run wípé ọdún 2015 kó ṣe ní ọdún ayọ̀ fún wa, kí ọlọ́run kó lọ síwájú wa, kó lọ wà pẹ̀lú wa, kó dì wá mú, kí ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, ọwọ́ agbára rẹ̀ kí ó lọ síwájú ra. Torí náà a máa gba àwọn àdúrà yìí. Ẹ jẹ́ kí a máa gba àwọn àdúrà yìí bí ó bá ṣe ká wa lára sí. Ẹ jẹ́ kí a máa gbà wọ́n. Àdúrà tí a máa gbà tí a fi wọ inú ọdún tuntun ni a lè ṣe àkọsílẹ̀ rẹ̀, àbí kí a máa fi ọkàn bá wa lọ, kí a máa gba àdúrà yìí. Àdúrà àkọ́kọ́ tí a ó gbà, a ó sọ fún ọlọ́run pé ní orúkọ, ẹ jẹ́ ká pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. A bá pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ jẹ́ ká sọ fún ọlọ́run pé Olúwa, jẹ́ kí ojú rẹ kí ó máa bá mi lọ. Mo ṣe ń yí láti ọdún 2014 bí ẹ ṣe ń pa mí mọ́. Níparí ọdún 2014, ojú rẹ kí ó bá mi lọ láti wọ ọdún 2015. Jẹ́ kí a sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Olúwa, jẹ́ kí ojú rẹ, àánú rẹ, ọwọ́ rẹ kí ó máa bá mi lọ nínú ọdún 2015. Ẹ kí a sọ fún ọlọ́run bẹ́ẹ̀. Ẹ ká máa sọ fún ọlọ́run bẹ́ẹ̀. Ẹ ká sọ fún ọlọ́run nínú ọdún 2015. Bàbá, fún mi ní ìsinmi. Bàbá, fún mi ní ìsinmi. Mo nílò ìsinmi rẹ. Mi ò fẹ́ máa já sí bí já sọ̀hún. Mo nílò ìsinmi rẹ. Bàbá, fún mi ní ìsinmi rẹ bí o ṣe ń bá mi lọ nínú ọdún 2015. Ẹ ká máa sọ fún ọlọ́run. Ẹ sọ fún ọlọ́run wípé ní orúkọ Jésù, ẹ pe orúkọ Jésù, ká fi orúkọ Jésù síwájú. A máa sọ fún ọlọ́run pé mo nílò ìwàláàyè rẹ. Ìwàláàyè rẹ òun ló lè mú mi la ọdún náà já. Mo nílò ìwàláàyè rẹ. Mò ń béèrè ní wákàtí òòyì, torí pé ó sọ pé ká kànkùn, wọn yóò ṣílẹ̀kùn fún wa. Ó ní ká béèrè, òun ni ó fi fún wa. Mò ń béèrè ní wákàtí ọ̀wọ̀ yìí fún ìwàláàyè rẹ ní ọdún 2015. Bá mi lọ, wà láàyè pẹ̀lú mi, ṣíwájú mi, wà lẹ́yìn mi, ṣàgbóyí mi ká, dáàbò rẹ bò mí, jẹ́ n wà lábẹ́ ìyẹ́ rẹ, lábẹ́ òjìji rẹ. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Ó tún gba àdúrà sí ọlọ́run. Sọ fún ọlọ́run pé fi ọ̀nà rẹ hàn mí. Ìwọ ọlọ́run, fi ọ̀nà rẹ hàn mí. Má jẹ́ n ṣìnà, má jẹ́ n rìn lásán. Fi ọ̀nà rẹ hàn mí, torí pé tí o bá fi ọ̀nà hàn mí, ìrìn àjò mi yóò ṣe pẹ́rẹ́. Mi ò ní máa rin àrìn dànù. Sọ fún ọlọ́run, fi ọ̀nà rẹ hàn mí nínú 2015. Mi fẹ́ máa rin ìrìn Ìbàdàn láàrin Èkó. Ohun tí mò ń wá lọ sí Ṣókótó tó wà lápò ṣòkòtò mi, jẹ́ kí n rí. Fi ọ̀nà rẹ hàn mí. Jẹ́ kí ìrìn àjò ọdún 2015 kó rọrùn fún mi. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Máa sìn mí lọ, máa sìn mí lọ. Sọ fún ọlọ́run kí ó wà pẹ̀lú rẹ, kí ó wà pẹ̀lú rẹ. Sọ fún ọlọ́run pé ìwọ ọlọ́run, wá tukọ̀ ayé mi ní 2015. Tukọ̀ ayé mi, ọdún tí à ń wò lọ́ọ̀kan báyìí. Wá tukọ̀ ayé mi. Mo ní ìgbàgbọ́ pé ó mú mi la ọdún tí ó kù wákàtí díẹ̀ yìí, ó mú mi là á já. Tí n bá wá bọ́ sínú ọdún tuntun, bàbá, wá tukọ̀ ayé mi. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Ẹ jẹ́ kí a ka ìwé Ẹ́kísódù. A ó máa gbàdúrà kan láti inú ìwé Ẹ́kísódù orí 13 ẹsẹ̀ 21. Ó ní Olúwa sì lọ níwájú wọn nínú àwọ̀ sánmọ̀ lé ọ̀sán. Ìyẹn Olúwa ń lọ síwájú àwọn ọmọ Ísírẹ́lì nínú àwọ̀ sánmọ̀ lé ọ̀sán. Ìyẹn ni pé àwọ̀ sánmọ̀ ni Ọlọ́run gbé síwájú àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run yóò gbé àwọ̀ sánmọ̀ lé ọ̀sán síwájú rẹ̀ bí ó ṣe ń wọ ọdún 2015 láti máa ṣamọ̀nà fún wọn, àti lé òru lé ọ̀wọ́ iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti lé òru. Ó wá sọ fún Ọlọ́run pé àti lọ́sàn ni àti lóru nínú ọdún 2015. Bàbá wa ṣamọ̀nà mi. Bàbá ṣamọ̀nà mi. Ṣamọ̀nà mi. Sọ fún Ọlọ́run pé ìwọ ọba tó yẹ pé o ṣamọ̀nà àwọn ọmọ Ísírẹ́lì, tí o gbé ọwọ́ àwọ̀ sánmọ̀ síwájú wọn lé ọ̀sán, tí o gbé ìmọ́lẹ̀ rẹ sínú ayé wọn lé òru. Bàbá wa ṣe bẹ́ẹ̀ fún mi. Dáàbò rẹ bò mí. Bàbá, pa mí mọ́. Máa lọ síwájú mi, máa lọ kẹ́yìn mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa lọ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Nínú ìwé Àìsáyà
45 ẹsẹ̀ kejì ọlọ́run ṣe ìlérí níbẹ̀ ó ní èmi ó lọ síwájú rẹ èmi ó sì sọ ibi wíwọ̀ rẹ wọn ní di títọ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ ọlọ́run tí ó ṣe ìlérí nínú ìwé Àìsáyà ó ní ó máa lọ síwájú mi nínú ọdún 2015 wá lọ síwájú mi olúwa lọ síwájú mi wá lọ síwájú mi gẹ́gẹ́ bí ìlérí rẹ ó ní ìwọ ó sọ ibi wíwọ̀ mi ó sọ di títọ́ gbogbo ibi wíwọ̀ mi nínú ọdún 2014 wá sọ di títọ́ nínú ọdún 2015 sọ bẹ́ẹ̀ fún ọlọ́run pé gbogbo ibi wíwọ̀ rẹ gbogbo àṣìṣe tí o ti ṣe gbogbo àjálù rẹ ní ọdún 2014 kí ọlọ́run kó wá sọ di títọ́ ní ọdún 2015 ọ̀nà rẹ tí ó ti wọ́ kí ọlọ́run kó sọ di títọ́ sọ bẹ́ẹ̀ fún ọlọ́run máa gbàdúrà sí ọlọ́run máa gbàdúrà fún ọlọ́run wá sọ fún ọlọ́run pé kó gbàkóso gbogbo ìrìn àjò rẹ nínú ọdún 2015 kí ọlọ́run kó máa bá ẹ lọ. wá sọ fún ọlọ́run pé mo dúró lórí ìlérí rẹ tí ó ṣe fún mi pé ẹ̀rù àti ìjayà kì yóò wà nínú ayé mi. Mo dúró lórí ìlérí ẹ̀rù ni ìjayà ni kó má ṣe bá mi lọ sí ọdún 2015. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọlọ́run wá sọ fún ọlọ́run gẹ́gẹ́ bí ìwé sáàmù orí 23 ẹsẹ̀ kìíní bí ó ṣe sọ ó ní olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní. Wá sọ fún ọlọ́run bí ó ṣe ń bọ́ sínú ọdún 2015 kí ọlọ́run kó jẹ́ olùṣọ́ àgùntàn rẹ. Tí ọlọ́run bá jẹ́ olùṣọ́ àgùntàn rẹ á rí i pé wàhálà ìdààmú kò ní bá ọ. Sọ fún ọlọ́run wá jẹ́ olùṣọ́ àgùntàn mi máa ṣọ́ mi jẹ́ olùṣọ́ àgùntàn fún mi jẹ́ olùṣọ́ àgùntàn fún mi. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run wá fi ìsinmi fún mi fi ọkàn mi balẹ̀. Sọ fún ọlọ́run pé ìwọ ọlọ́run ní orúkọ Jésù mo gbàdúrà gbogbo ilẹ̀kùn ọ̀fọ̀ ilẹ̀kùn ẹjọ́ ilẹ̀kùn wàhálà ilẹ̀kùn ìpọ́jú àìríjẹ àìrímu káná kan tán ká tó rí mi ní ọdún 2015 bàbá mi tilẹ̀kùn rẹ̀. Ilẹ̀kùn ọ̀fọ̀ ni ilẹ̀kùn òṣè ilẹ̀kùn ẹjọ́ bàbá mi tilẹ̀kùn rẹ̀ bàbá mi tilẹ̀kùn rẹ̀. Ilẹ̀kùn ìpọ́jú kánáwó kan tán ká tó rí mi bàbá tilẹ̀kùn rẹ̀ nínú ayé mi. Wá bùkún fún mi ràn mí lọ́wọ́. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run ogun káná kan tán ká tó rí mi yọ kúrò nínú ayé mi ní ọdún 2015. Sọ fún ọlọ́run pé ní orúkọ Jésù bàbá dá ọwọ́ ìyà kúrò nínú ayé mi gbogbo àpẹẹrẹ ìyà nínú ayé mi bàbá dáwọ́ rẹ̀ dúró bàbá dáwọ́ rẹ̀ dúró. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọlọ́run máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run bàbá máa sọ bẹ́ẹ̀ fún máa sọ bẹ́ẹ̀ fún ó ń gbọ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Sọ fún ọlọ́run pé mo ṣe ń wọnú ọdún 2015 lọ ní orúkọ Jésù ìtàn ayé mi kí ó gbọ́dọ̀ yí padà. Sọ fún ọlọ́run pé ìtàn ayé rẹ ó gbọ́dọ̀ yí padà sí rere. Sọ fún ọlọ́run kó wá yí ìtàn ayé rẹ padà sí rere bí o ṣe ń wọ ọdún 2015. Gbogbo ohun tó lé láti ọdún tí a ti bí ọ títí di àkókò yìí tí ọwọ́ rẹ kò tó sọ fún ọlọ́run pé 2015 kí ọlọ́run kó wá ṣe yánu gbogbo tó ti ń lé kí ọwọ́ rẹ kó máa tó. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọlọ́run sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó kọ ìyanu sí iwájú rẹ. Gbogbo ẹni tó bá ń rí ọ nínú ọdún 2015 kó máa yà ọ́ lẹ́nu kó máa ṣe ìyanu fún ọ kó máa ṣe ìyanu fún ọ. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run gbogbo ẹni tó bá ń rí ẹ nínú ọdún 2015 kí ìyanu kó máa jẹ́ tiẹ̀ kí àánú kó máa jẹ́ tiẹ̀ káwọn èèyàn kó máa ṣàánú rẹ. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Wá sọ fún ọlọ́run pé gbogbo ìrìn àjò rẹ láti gúúsù ni àríwá ni gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí ẹsẹ̀ rẹ yóò máa lọ tí ojú rẹ yóò máa lọ kí ojú ọlọ́run kó máa lọ pẹ̀lú rẹ. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Wá sọ fún ọlọ́run pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù orúkọ yìí lẹ́ẹ̀mẹ́ta. Wá sọ pé olúwa dìde fún ìrànlọ́wọ́ mi ní ọdún 2015. Sọ fún ọlọ́run kó dìde fún ìrànlọ́wọ́ rẹ nínú ọdún 2015. Ọlọ́run yóò máa ṣe bẹ́ẹ̀. Máa sọ fún ọlọ́run ọlọ́run yóò máa gbọ́ ọlọ́run yóò máa gbọ́ àdúrà rẹ ọlọ́run yóò máa gbọ́ àdúrà rẹ ọlọ́run yóò máa wà pẹ̀lú rẹ. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run ní ọdún 2015 ọlọ́run yóò máa wà pẹ̀lú rẹ. Máa dúpẹ́ máa gba àwọn àdúrà yìí máa gba àdúrà yìí
ọlọ́run yóò máa gbọ́, yóò wà pẹ̀lú rẹ, fi ọlọ́run ṣíwájú ìrìn àjò rẹ, yóò dìrọ̀ mú, ọwọ́ agbára rẹ yóò wà pẹ̀lú rẹ nínú ayé rẹ ní orúkọ Jésù. Bàbá, mo gbàdúrà fún àwọn ènìyàn rẹ, bàbá ẹ máa lọ síwájú wọn, máa lọ síwájú wa nínú ọdún 2015. Bàbá ẹ síwájú wa, àfihàn síwájú, bàbá ẹ síwájú wa, wàhálà àdàmú kó má ṣe ṣẹlẹ̀ sí wa láàárín ọdún yìí, nínú ọdún yìí, níbẹ̀rẹ̀ ọdún yìí, ní òpin ọdún yẹn, ní orúkọ Jésù. Bàbá ẹ máa bá wa lọ, ẹ máa bá wa lọ. Bàbá, mo gbàdúrà fún àwọn ènìyàn rẹ bí èmi náà ṣe ń gbàdúrà fún mi pé láàárín ọ̀pọ̀ ènìyàn, bàbá, nínú ọdún 2015 wá yọ mí kó ṣe mí lógo, wá yọ mí kó ṣe ìyanu rẹ, fi àánú rẹ bá mi gbé. Máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Mo gbàdúrà fún àwọn ènìyàn rẹ ní orúkọ Jésù. Nínú ọdún 2015 ọdún wa yóò ní ìtumọ̀, ọdún 2015 yóò ní ìtumọ̀ nínú ayé wa. Ọwọ́ agbára Ọlọ́run yóò máa wà nínú ayé wa. Mo gbàdúrà fún ẹnì kọ̀ọ̀kan tó ń gbọ́ mi báyìí pé àǹbùrọ́là ààbò Ọlọ́run yóò wà lórí wa nínú ọdún 2015. Ààbò Ọlọ́run yóò wà lórí wa. Ọlọ́run kò ní ṣí ọ̀mbrẹ́là ààbò rẹ̀ kúrò lórí wa. Ọwọ́ agbára rẹ̀ yóò wà pẹ̀lú wa. Mo gbàdúrà fún àwọn ènìyàn tó ń gbọ́ mi báyìí pé Ọlọ́run yóò jẹ́ kí ẹnu wọn kí ó kọ orin tuntun ní ọdún 2015. Ẹnu wa yóò kọ orin tuntun, ẹnu wa yóò kọ orin tuntun. Mo gbàdúrà pé ẹnì kọ̀ọ̀kan tó ń gbọ́ wa, torí pé ẹ̀yin jẹ́ ọba tó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin, ẹ̀yin ni alpha àti omega, ẹ̀yin ni ẹ jẹ́ ìbẹ̀rẹ̀ fún wa, ẹ̀yin ni ẹ sì jẹ́ òpin fún wa. Ẹ ó máa lọ síwájú wa, ọwọ́ agbára yín yóò máa lọ pẹ̀lú wa. Ẹ ó gbàdúrà wa torí pé a ti fi yín síwájú, ẹ ó máa lọ síwájú wa. Àlàáfíà yín ẹ ó jogún rẹ̀ fún wa, ẹ bùkún fún wa, ojú yín yóò máa lọ síwájú wa. Bàbá ẹ ṣe bẹ́ẹ̀, alágbára ẹ ṣe bẹ́ẹ̀. Mo pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àti àmín. Torí náà ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó ti gbọ́ àdúrà wa àti fi síwájú, yóò máa ṣọ́ wa bí ọdún náà ṣe ń bẹ̀rẹ̀. Àlàáfíà rẹ̀ yóò wà pẹ̀lú wa, yóò dúró tì wá, yóò bùkún fún wa, ìyanu yóò jẹ́ tiwa nínú ọdún náà. Àdúrà mi ni pé ọdún yẹn á jẹ́ ọdún tí yóò yàgò fún wa. A ó rí àánú Ọlọ́run, ojú wa yóò rí ọdún. Mo kí wa pé a kó ọdún, torí pé nígbà tí a máa pàdé ní ọjọ́ mẹ́jọ, a ó ti bọ́ sí ọdún tuntun lágbára Ọlọ́run. Ẹ jẹ́ n tètè sọ fún wa gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa ní ìbẹ̀rẹ̀, à ń fẹ́ onígbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. À ń fẹ́ onígbọ̀wọ́ àbí àwọn tó fẹ́ polówó ọjà àbí ìkéde. Jẹ́ kí a ké sí KC Badru. Nọ́mbà wọn ni 952-212-6527. lẹ́ẹ̀kan sí 952-212-6527. àbí àwa tí a bá fẹ́ bá wa sọ ohunkóhun tàbí a ní ẹ̀bẹ̀ àdúrà, nọ́mbà tí a ó pè ní 203-275-7120. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọdún yìí, ibi tó ràn wá lọ́wọ́ dé, pàápàá jùlọ lórí ètò wákàtí ìyanu. A rí pé Ọlọ́run ti ṣe ìyanu lọ́pọ̀lọpọ̀. A gbọ́ oríṣiríṣi ìjẹ́rìísí, àwọn ènìyàn ń pè wá lọ́tùn lósì káàkiri àgbáyé, ní Nàìjíríà, ní Ghana, ní London, ní Amẹ́ríkà níbí àti oríṣiríṣi ìlú ni wọ́n ti ń pè wá lórí ètò wákàtí ìyanu. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń gbádùn ètò wákàtí ìyanu. Àwọn tí wọ́n ní àǹfààní láti gbọ́ bí a ṣe ń ṣe lọ́wọ́, wọ́n máa ń wò ní orí YouTube. Tá a bá fẹ́ wò lórí YouTube, ká kàn kọ wákàtí ìyanu by Gideon Ojo. A máa gbọ́ àwọn episode tí a ti ṣe tẹ́lẹ̀. Mo wá fẹ́ máa fi àkókò yìí máa dágbére fún wa fún ọdún 2014. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí ó ràn wá lọ́wọ́ dé, a sì ní ìgbàgbọ́ pé yóò tẹ̀síwájú ní pẹ̀lú wa ní ọdún tó ń bọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùgbọ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ń fi sọ́kàn pé ẹ sì ń gbọ́ wa, a sì ń rí ọwọ́ yín bí ẹ ṣe ń kọ̀wé sí wa. Ọlọ́run yóò dúró tì wá, yóò ṣe ọdún 2015 ní ọdún ayọ̀ fún wa. Kí n tó dúró, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ olùdarí ètò, ọ̀gbẹ́ni KC Badru. Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹnjìníà wa fún iṣẹ́ ribiribi tí ẹ̀ ń ṣe fún ọdún tí ó parí. Ọlọ́run yóò dúró tì yín. Ayọ̀ àti àlàáfíà òní a ó fi pàdé ní ọdún 2015. Ọlọ́run yóò ṣe ọdún náà ní ọdún ayọ̀ ní orúkọ Jésù Kristi
Olúwa wa. Àmín, àmín, àmín. Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. Ogo, go, go. Ogo, go, go. Ogo.